lọ wo ògo tó bàjẹ́ lókè pẹ̀ lọ wo ọmọ ológo tí gbèsè ayé ẹ̀ di akúre tẹ̀tàn yányán lọ wò dáadáa nínú ayé tó o bá kó 10 jọ 9 nínú ẹ̀ ọ̀rẹ́ ló ba ayé wọn jẹ́ o nínú ìlara òdì wọn ó dẹ̀ ba ayé ọ̀rẹ́ yẹn jẹ́ ní ọ̀nà tí ò ní gbà mú ìfura dání ni kò yẹ débẹ̀ ni o fẹ́ ṣoríire lókè ìpẹ̀láyé o mọ̀ kóríire tó ń wò yẹn ó mọ̀ mú ìlara dání bẹ́ẹ̀ ni wọ́n máa bí ìfún ẹ kò sọ́gbọ́n tó lè ta sí ẹ tó rò tì ní o wá kó ọ̀rẹ́ dandan ni wọ́n máa bí ìfẹ́ dandan nìyẹn kò sóríire tí ẹ̀ mú lára dání o tó á wà nígi mú wọn tó máa fẹ́ ṣẹ́ láàké látẹ̀yìn ọ̀nà ìrọ̀rùn wọn gbà ṣẹ́ láàké kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè àti sọ́lọ́pọ̀ ọgbà lórí ètò fọlọ́gbà ayé nìkan role model ló nílò àti mentor ìtí ẹ̀ fi ń rìn àjò lókè ìpẹ̀ láyé nìyẹn o sẹ́ẹ̀tì báńdì rárá ń tiẹ̀ o kàn ń lò gbèsè ayé dàrú níbo náà ti gbé ń ṣe bẹ́ẹ̀